Gbogbo olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV wípé ẹ ṣeun bí ẹ tún ṣe ń darapọ̀ mọ́ wa lásìkò yìí o lórí ìkànnì yìí fún àkọ́tún ìròyìn àkíkà àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábì míì tájọ́ máa fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọ́ máa fi mọ bí ayé ń yí lọ ni o. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir Bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lóní kùnkùndùn láti ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin gangan tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún o, níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ti tẹ kọ̀rọ̀wọ̀ sí àáfàá kan eléyìí tó gbẹ̀mí lẹ́nu ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀kọ́ni ti Kwara State College of Education tí ń bẹ ní ìlú Ìlọrin gangan Lawal Afsor Yetunde tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ tó sì tún kún ẹ̀yà ara rẹ̀ ní wẹ́wẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi léde. Orúkọ kọ̀rọ̀ sí àáfàá ọ̀hún Abdulrahman Bello, òun náà ló jẹ́ pé òun náà ní orúkọ rẹ̀ o. Bí ìṣẹ̀lẹ̀ ó sì ti ṣẹlẹ̀ gan ni pé ní ọjọ́ kẹwàá tó jẹ́ ọjọ́ ajé nínú oṣù kejì ọdún yìí, òun náà ni Afsor ló ń bẹ níbi ayẹyẹ ìkómọjáde kan tí wọ́n ti lọ ṣe ìkómọ ní ìlú Ìlọrin gangan. Wọ́n ní kódà wọ́n jọ dáná, wọ́n jọ ṣe ohun tí wọ́n ṣe ń bẹ̀ o. Nígbà tí ó sì kù kí Afsor kó jẹun níbi ìnáwó ọ̀hún, òun náà ló mọ̀ gba ìpè látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ talent tó sì pé àáfàá Abdulrahman Bello, òun náà ló pè ó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ nítorí pé wọ́n pàdé lórí òpó Facebook ní o tó sì di pé wọ́n fi di ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin, boyfriend and girlfriend ara wọn. Ó tó di pé Abdulrahman ó pè é wípé kó mọ bọ̀ wá o, kódà lóní pápápá Afsor kò lè ṣe nǹkan, kódà kò lè jẹun. Ọgbà bẹ́ẹ̀ náà ló gbóúnjẹ tó fẹ́ jẹ sílẹ̀ o, tó sì lọ jẹ́ pé àáfàá Abdulrahman, àmọ́ láti ọjọ́ náà tó jẹ́ ọjọ́ kẹwàá tó jẹ́ ọjọ́ ajé, òun náà ni wọn ò rí Afsor ńlé, wọn ò rí lóko. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá káàkiri. Nígbà tó wá dìrọ̀lẹ́ ọjọ́ òun gangan ni bàbá rẹ̀ Ibrahim Lawal ló gba iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní ọjà ọba ní ìlú Ìlọrin ló gbabẹ̀ lọ́rọ̀ lẹ́hùn nígbà tí wọn ò rí Afsor lálẹ́. Nígbà tí ó sì fi di ọjọ́ kejì, wọ́n bẹ̀rẹ̀ sí tún ní wá Afsor káàkiri, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọn ò rí o, òun náà ni wọ́n tíráàkì nọ́mbà ìbánisọ̀rọ̀ ti Afsor gangan. Nígbà tí wọ́n sì tọpinpin ẹ̀ dáadáa, òun ni wọ́n padà tọpinpin ẹ̀ dé ilé àáfàá Abdulrahman Bello ní agbègbè Ọ̀fà gáràjì ní ìsàlẹ̀ Kòtò ní ìlú Ìlọrin. Nígbà tí wọ́n sì débẹ̀, wọ́n rí pé ó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀, kódà kò gbẹ̀mí lẹ́nu rẹ̀ lásán, níṣẹ́ ló ti gé gbogbo ẹ̀yà ara rẹ̀, ó ti gé sí wẹ́wẹ́ tó sì kó sí inú ike kan ní inú ilé rẹ̀ ń bẹ̀. Nígbà tí wọ́n sì máa fi ọ̀rọ̀ pòun fún pọ̀ ní ti àáfàá Abdulrahman Bello ohun tí mọ̀ fi ṣàwáwí òun náà mọ̀ ní wípé níṣe ni àìsàn asthma òun náà ló gbé ọmọbìnrin ọ̀hún lóru, wípé òun ní kó wá sọ́dọ̀ òun lọ́jọ́ ajé kó sì sùn mọ́júmọ́ ọjọ́ Ṣẹ́gun kí ó tó máa lọ lónìí, ṣùgbọ́n láàrin òru òun náà ló jẹ́ pé asthma òun náà ló gbé. Ó ní eléyìí gan olófàá lòun ò mọ orí àádọ́ ńlá sí, ó jẹ́ kí òun kún ẹ̀yà ara rẹ̀ sí wẹ́wẹ́. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara látẹnu alukoro wọn Èjìrẹ́ Adétóhun Adéyẹmí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kọ̀rọ̀ sí àáfàá ò etí ń bẹ lákòlò ọlọ́pàá láti ọjọ́ Ẹtì báyìí. Wọ́n ní wọ́n sì ti taari ọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ o lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí ń gbọ́sùn ìwà ọ̀daràn. Wọ́n ní kò ní bọ́ńbẹ́ o, yóò sì fi ojú ba ilé ẹjọ́ àtàwọn tán bá tún wúrú wà láì bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n fi ojú gbogbo wọn o, wọ́n fi ba ilé ẹjọ́ yóò ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Láti ìpínlẹ̀ Ondo, àwọn ọ̀dọ́ tínú ń bí wọ́n mọ̀ yabo àgọ́ ọlọ́pàá kan, wọ́n sì dáná sun àgọ́ ọlọ́pàá gúrúgúrú. Wọ́n ní ọ̀rọ̀ kan òun náà ló ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ìletò Ìfọ̀n níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní nípínlẹ̀ Ondo ní ọ̀sẹ̀ tó kọjá lọ́jọ́ Ẹtì tó jẹ́ ọjọ́ Valentine gangan. Wọ́n níṣẹ́ rí ọmọkùnrin kan tó ń pè ní Tóbi o, òun náà lòun àti ọmọkùnrin kan náà tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀dìmú pẹ̀lú ara wọn tí ọ̀rọ̀ òun fẹ́ fi wá máa dá họ́wọ́ sílẹ̀ láàrin àwọn èèyàn ìletò méjì ní ọjọ́ òun gangan. Wọ́n ní eléyìí gan ló mú kí àwọn kan ké sí iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ má bọ̀ wá o, kó tó di pé ọ̀rọ̀ wọn ó dára padà da iṣu atayanyan. Wọ́n nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì dé, wọ́n fi kélé òfin wọ́n fi gbé àwọn méjèèjì tí wọ́n ń dá wàhálà lẹ̀. Wọ́n nígbà tí wọ́n ti fi kélé òfin tí wọ́n gbé wọn ńkọ́, òun náà ló jẹ́ pé
òun náà ló jẹ́ pé wọ́n kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá. Wọ́n ní nígbà wọn kò kó wọn dé àgọ́ ọlọ́pàá, òun náà wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n yà wọ́n ní látàrí lílù tó pọ̀ jù yìí. Òun náà ló jẹ́ pé wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn. Nígbà tí wọ́n sì kó wọn lọ sí ilé ìwòsàn ńkọ́, ìkànnù àwọn tí wọ́n fọlọ́pàá gbé yìí, òun náà ló bá mọ̀ dágbére fáyé. Wọ́n ní eléyìí gan ló mú kí inú bí àwọn ọ̀dọ́ lágbègbè ọ̀hún tí wọ́n sì yabo àgọ́ ọlọ́pàá ọ̀hún lọ́jọ́ àárọ̀ ọjọ́ Sátidé, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dárúgùdù sílẹ̀. Wọ́n ní wọ́n mọ bẹ́ṣubẹ́gbà ńṣe ni wọ́n dáná sun àgọ́ ọlọ́pàá. Wọ́n ní ńṣe ni wọ́n dáná sun àgọ́ ọlọ́pàá eléyìí tí ń bẹ ní ìlú Ìfọ̀n níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́. Wọ́n ní ṣẹ́rí wàhálà tó sì bẹ́lẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí méjì kan ní àdúgbò Ọ̀gbọ̀mọ̀ ní ìlú ọ̀hún. Ohun gangan náà ni tí àwọn ọlọ́pàá wọn sì rán ìṣẹ́tọ̀ ọlọ́pàá kan láti lọ pẹ̀tù sáwọ̀ ọ̀hún, ṣùgbọ́n nígbà tí wọn ò láǹfààní láti pẹ̀tù sáwọ̀ náà nítorí pé bọ́n ṣe mú wọn náà ni wọ́n tún ràn mọ́ síbi náà yẹ̀ náà ló jẹ́ pé wọ́n kó wọn lọ ságọ́ ọlọ́pàá. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ìkànnù àwọn tí wọ́n jọ ń jà ọ̀hún, ìkan Tóbi Bọ́dẹ̀dé àti ìkejì Lọ́sì. Òun náà ni àwọn kan pokọ̀ méjì. Wọ́n nígbà tó sì di pé ó rẹ̀ wọ́n ní wọ́n gbé lọ sí ilé ìwòsàn, àmọ́ ibẹ̀ ló padà dágbére fáyé sí. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tínú ń bí wọ́n ní àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n ṣe okùnfà ikú ọmọkùnrin ọ̀hún. Wọ́n ló wá jẹ́ kí wọ́n yabo àgọ́ ọlọ́pàá wọ́n sì dáná sun àgọ́ ọlọ́pàá gbúrúgbúrú. Kódà gbogbo àwọn ọlọ́pàá tí ń bẹ ńbẹ̀ òun ni wọ́n júbà èwòrò. Àwọn ọkọ̀ tí ń bẹ nínú àgọ́ ọlọ́pàá ọ̀hún gan wọ́n ti dáná sun. Kódà ẹni tó lọ ké sí iléeṣẹ́ ọlọ́pàá kó máa bọ̀ wá dá sọ́rọ̀ ọ̀hún, ilé tiẹ̀ náà wọ́n dáná sun. Ìyẹn ṣẹlẹ̀ nílùú Ìfọ̀n níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní ìpínlẹ̀ Ondo. Lákòótán láti ìpínlẹ̀ Bayelsa, ọmọkùnrin kan rèé tó jẹ́ ọmọ ọdún 16 òun náà ló mọ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Wọ́n fún ọmọkùnrin léde wọn ní Àyìnbánú Tìǹpérè. Òun náà wọ́n pe orúkọ rẹ̀ olóògbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní agbègbè Kanspia nílùú Yenagoa àti Ṣolúlu ìpínlẹ̀ Bayelsa. Kí ni tó sì ṣẹlẹ̀? Wọ́n ní ṣe ọmọkùnrin òun náà ló jẹ́ pé fún ara rẹ̀ náà ló porokùn sókè tó fi kọ́ fáànù eléyìí tí ń bẹ nínú ilé bàbá rẹ̀, tí ó sì gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lọ́jọ́ Sátidé tó jẹ́ ọjọ́ 15 nínú oṣù kejì ọdún yìí ní abúlé Ìgbómotúrè ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ìjọ́ ní ìpínlẹ̀ Bayelsa. Wọ́n ní in tó sì fà á táwọn tí àwọn èèyàn ń fura sí ipò ṣokùnfà bí ọmọkùnrin bó ti ṣe gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Òun náà ló jẹ́ pé ṣáájú bí ọjọ́ bíi mélòó kan sí ọjọ́ ọ̀hún, òun ló jẹ́ pé àwọn òbí rẹ̀ wọ́n fẹ̀sùn kàn ọmọ ọ̀hún wípé owó kan tó tó ẹgbẹ̀rún 27,000 owó náírà 27,000 naira pọ̀ sọnù nínú ilé. Wọ́n sì ní òun ló mú bóyá ọlọ́nà nàkúnà àbí ó sì lọ fi ṣe tó wò ó. Wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe fi léde pé ọmọ ọ̀hún kì í ṣe oníjàgídíjàgan, kì í sì ṣe wàhálà kankan ní agbègbè ọ̀hún, wípé ọmọ náà kódà ń kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń tún àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá bàjẹ́ ń kọ́ bí wọ́n ṣe ń túnṣe. Kódà ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí ọjọ́ 9 nínú oṣù kejì ọdún yìí náà ni ó ṣọjọ́ bí ẹni ọmọ ọdún 16 rẹ̀, 16 years birthday. Wọ́n ní ṣùgbọ́n báyìí ó ti wá gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ pé wọ́n sì fura wípé látàrí ẹ̀sùn owó tí wọ́n fi kàn pé jì yìí òun ló jẹ́ ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Kódà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bayelsa, Mohammed Musa, ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní wọ́n ti gbókùú ọmọkùnrin ọ̀hún lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba nípínlẹ̀ náà. Ó dáa, màá gẹ̀ ìpé ìpéjú ní ààlà fìlà tó bá ti kọjá ìpé ìpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. Títí gbà mìíràn tẹ́tù máa pàdé wa, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.